ipò Ṣọun Ogbomọṣọ èyí lohun tílé-ẹjọ́ sọ fáwọn ọmọ oyè tó ń jà sípò náà. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn ọjọ́ ajé Monday ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2023 yìí nílé-ẹjọ́ gíga tó wà nílùú Ogbomọṣọ nípínlẹ̀ Ọ̀yọ́ yóò gba àwọn àwíjàre olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ wọlé nínú ẹjọ́ tí ọmọọba Mohammed Kabir Ọláoyè pè tako bí wọ́n ṣe yan ọmọọba Fọlábí Ghandi Ọláoyè gẹ́gẹ́ bí ẹni tí yóò jọba ìlú Ògbómọ̀ṣọ́. Ọjọ́ yìí kan náà ládájọ́ yóò kéde ọjọ́ ìdájọ́ fáwọn olùpẹ̀jọ́ àti olùjẹ́jọ́ èyí tí kò gbọ́dọ̀ kọjá 70 ọjọ́ gẹ́gẹ́ bí amòfin kan ṣe fìdí ẹ̀ múlẹ̀ fákọ̀ròyìn wa. Ọmọọba Kabir Ọláoyè ló pe ẹjọ́ lóṣù keje ọdún tó kọjá láti tako bí wọ́n ṣe yan ọmọọba Ghandi Ọláoyè gẹ́gẹ́ bí Ṣọun. Ó ní ìlànà náà kò bófin mu tó sì rọ adájọ́ láti fagilé ìyànsípò rẹ̀ kí wọ́n sì tún ìgbésẹ̀ náà bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùjẹ́jọ́ nínú ẹjọ́ ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, agbẹjọ́rò àgbà ìpínlẹ̀ Ọ̀yọ́, kọmíṣánná fọ́rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ nípìnlẹ̀ náà, ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́, ìgbìmọ̀ lọ́balọ́ba àríwá Ògbómọ̀ṣọ́ àti ọmọọba Amos Ọláwọlé Ọláoyè tó jẹ́ mọ́gàjí ilé Ọláoyè, ọ̀kan nínú àwọn ìdílé tí wọ́n ń jẹ ọba. Àwọn olùjẹ́jọ́ yòókù ní ìjòyè ìlú Ògbómọ̀ṣọ́, ìyẹn àwọn bíi olóyè S.O. Ọ̀tọ̀lórìn tí í ṣe ààrẹ àgọ́ ìlú, olóyè Sàláù Àjàdí jagun ìlú Ògbómọ̀ṣọ́, olóyè Tìjání Abíóyè bàrà Ògbómọ̀ṣọ́, olóyè David Adéníran Òjó ìkọ́làbà Ògbómọ̀ṣọ́ àti olóyè Yusuf Kasali Ọládipúpọ̀ tó jẹ́ abẹsẹ̀ ìlú náà, nígbàtí ọmọọba Ghandi Ọláoyè tó jẹ́ ọmọ oyè Ṣọun jẹ́ olùjẹ́jọ́ 12. Nínú àwíjàre ẹ̀, ọmọọba Ọláoyè ṣàlàyé pé wọn kò tẹ̀lé àwọn àgbékalẹ̀ òfin tọdún 1958, 1953 àti 2000 tó de oyè Ṣọun jíjẹ kí wọ́n tó yan Ghandi, àti pé àwọn èèyàn péréte ló gbé ìgbésẹ̀ yìí dípò gbogbo ẹbí. Ó ní kí ilé-ẹjọ́ fagilé ìyànsípò Ghandi nítorí ọ̀nà tí wọ́n gbà yàn án tako òfin àti ìlànà tí wọ́n fi ń yan Ṣọun tuntun. Ìyẹn ni pé gbogbo ìlànà tí ìgbìmọ̀ ẹlẹ́ni 11 tí wọ́n jẹ́ afọbajẹ ìlú náà tẹ̀lé láti fa ẹni tí wọ́n fẹ́ fi jẹ Ṣọun tuntun kalẹ̀ kò bá òfin mu, pàápàá pẹ̀lú bí wọn kò ṣe jẹ́ kí ìdílé Ọláoyè kópa nínú ètò ìdìbò du ipò Ṣọun. Olùjẹ́jọ́ tún fẹ́ kí ilé-ẹjọ́ pàṣẹ pé ìgbésẹ̀ ìjọba ìbílẹ̀ àríwá Ògbómọ̀ṣọ́ lórí bí wọ́n ṣe kópa nínú ìyànsípò Ṣọun kò bófin mu. Bákan náà ló fẹ́ kí ilé-ẹjọ́ pàṣẹ pé kí Ghandi yéé pera ẹ̀ lọ́mọ oyè fún ipò Ṣọun títí tí ẹjọ́ yóò fi parí, bó tilẹ̀ jẹ́ pé amòfin Kọ́láwọlé Fátóyè, Ọlálékan Ògúntóyè àti OEI tí wọ́n jẹ́ agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ tako ìbéèrè yìí. Wọ́n ní níṣe ni kí ilé-ẹjọ́ yí gbogbo àwíjàre wọn dànù nítorí kò sí ohun tó burú nínú ọ̀nà tí wọ́n gbà dábàá ọmọọba Ghandi gẹ́gẹ́ bí Ṣọun tuntun. Àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ kò yọjú sílé-ẹjọ́, kíkọ ni wọ́n kọ àwíjàre wọn ránṣẹ́. Orúkọ àwọn amòfin náà ni Ọládàpọ̀ Àtàndá, Abíọ́dún Olújìmí, Clara Okusid àti Felix Ògúnwòyè. Ju gbogbo ẹ̀ lọ, ọjọ́ Monday tó ń bọ̀ yìí lónídàájọ́ K.A. Adédòkun tí í ṣe adájọ́ kóòtù ọ̀hún yóò dá ẹjọ́ náà tí ìlú Ògbómọ̀ṣọ́ yóò sì dọlọ́ba tuntun. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.